Praise the living Jesus. Ẹ kí hallelujah gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé. Ibikíbi tí ẹ ti ń wò wá tí ẹ ti ń gbọ́ wa, mo gbàdúrà lórúkọ Jésù Kristi yóò dára fún yín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọba àwọn ọba, olúwa àwọn olúwa, kìnìún ẹ̀yà Júdà, gbogbo ìdílé Jésù, Ọlọ́run tó dá gbogbo ọ̀run. Àṣẹ ọlọ́ba sọ wípé o ṣé, ògo ni fún orúkọ rẹ̀. Ànọ́sọ̀rọ̀ rẹ̀ fún tòní, olúwa wọ́n ti ṣe ọ̀rọ̀ wá bá wa sọ̀rọ̀. Fọ̀rẹ́ yé wa yóò gbilẹ̀ nínú ọkàn wa kó ta gbòǹgbò jáde kó sì so àwọn èso ọgọ́rọ̀ọ̀rún fún ògo orúkọ mímọ́ rẹ̀ ní òpin gbogbo ká jẹ́ ti ọ̀ká sí ibi ọ̀jọba. Torí tí a gbàdúrà lórúkọ ti Jésù Kristi olúwa wa. Àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tá ń bá bọ̀ tó sọ nípa ìwàásù Jésù Kristi olùgbàlà ní orí òkè. Àtúnjà tẹ̀síwájú ní ìwé ìrètí Mátíù yẹn orí ìkarùn-ún ẹsẹ̀ ìkọkànlá. Ìwé ìrètí Mátíù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkọkànlá, èyí tí ó kà báyìí wípé alábùkún fún lé ẹ̀yin nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín, tí wọ́n bá ń ṣe inúnibíni sí yín, tí wọ́n bá ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí yín nítorí èmi. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, àkórí ẹ̀kọ́ tèmi sọ wípé irú inúnibíni wo ni ìwọ ń ní? Irú inúnibíni wo ni ìwọ ń kojú? Ìjẹ́ kìí ṣe nítorí ọrọ̀ ayé la fi ń ṣe inúnibíni sí ọ? Ìjẹ́ kìí ṣe nítorí ohun mèremère ayé la fi ń kẹ́gàn rẹ̀? Ó sọ wípé wọ́n ń ṣe inúnibíni sí ọ. Ó sọ wípé inúnibíni pọ̀. Ó sọ wípé wọ́n ń kẹ́gàn rẹ lápọ̀jù. Ṣùgbọ́n ìwọ náà yẹra rẹ wò. Ṣé à ń kẹ́gàn rẹ nítorí Kristi ni àbí à ń kẹ́gàn rẹ nítorí ìyìnrere? Ìjẹ́ Ọlọ́run tí ẹ dá ọmọ bí? Ìjẹ́ Ọlọ́run rí ẹ gẹ́gẹ́ bí olùfọkànsìn tòótọ́? Tó bá jẹ́ pé nítorí ọrọ̀ ayé la fi ń ṣe inúnibíni sí ọ, màá pè ọ́, mo rọ̀ wípé kó sátọ̀ Jésù, wípé kó sádi Jésù, kí Jésù Kristi lè gbà ọ́. Tó bá tẹ̀jẹ́ pé ò tí ẹ̀ tí ní Jésù àti ẹ̀ tí rí iṣẹ́ rẹ nínú iṣẹ́ Olúwa débi tá tí ẹ̀ ṣe inúnibíni sí ọ, mo rọ̀ ọ́, jẹ́ kí Ọlọ́run mọ̀ ọ́, jẹ́ kí àwọn ènìyàn dá ọ mọ̀ wípé ọmọ Ọlọ́run ni ọ́. Wípé ọmọ Ọlọ́run ni ọ́. Wípé ọmọ Ọlọ́run ni ọ́ ní ibi gbogbo tí ó wà. Jẹ́ kí a rí ọ wípé ọmọ Ọlọ́run ni ọ́. Má ti ẹ̀ wò wípé wọ́n ti ń sọ wípé ṣé ìwọ nìkan ni? Ṣé ìwọ nìkan ló lè ṣe léyìí? Ṣé ìwọ nìkan ló lè ṣe léyìí? Ṣé ìwọ nìkan ló lè ṣe tọ̀hún? Ó wá wò wípé wàhálà yìí pọ̀ ju ìwọ náà wá fẹ́ sọ̀dá kòrónà. Rárá o. Tẹ̀síwájú nínú iṣẹ́ rere yẹn nínú Kristi. Tẹ̀síwájú. Jésù Kristi jẹ́ kó yé ọ wípé alábùkún fún ni ọ́. Jẹ́ ká ṣe inúnibíni sí ọ. Ó di dandan wàá borí. Wọn ò lè borí rẹ̀. Ìwọ tẹ̀síwájú torí pé Jésù ti sọ wípé alábùkún fún ni ọ́. Mo gbàdúrà ìbùkún tó wà nínú rẹ̀ kó Olúwa kó